bẹ́ẹ̀ ni kì í ṣe Àtíkù pẹ̀lú Peter Obi ni yóò fọ ẹgbẹ́ ADC tuntun yìí. Lóòótọ́ àwọn èèyàn bíi Nyesom Wike ní tiwọn lọ́wọ́ nínú ẹgbẹ́ PDP àtijọ́ o. Àmọ́ bí èèyàn bá tan ọ̀rọ̀ ẹgbẹ́ náà désàlẹ̀ pẹ̀pẹ̀, ọwọ́ Alhaji Atiku Abubakar ni yóò bá níbẹ̀. Atiku ló fọ́ ẹgbẹ́ PDP, ohun tí àwọn amòye òṣèlú ń sọ kiri báyìí nìyẹn. Ọjọ́ sì ti pẹ́ tí wọ́n ti ń sọ ọ́. Ṣùgbọ́n PDP ti lọ báyìí lọ́dọ̀ àwọn Àtíkù. Wọ́n ti kó iye àwọn aṣáájú ẹgbẹ́ náà tí wọ́n rí kó, wọ́n sì ti fìmọ̀ ṣọ̀kan. Gbogbo wọn ti wà nínú ẹgbẹ́ ADC báyìí. Ìbẹ̀rù tó wà níbẹ̀ lásìkò yìí ni pé ǹjẹ́ kìí ṣe ohun tó fọ́ ẹgbẹ́ PDP náà ni yóò padà fọ́ ẹgbẹ́ ADC? Ǹjẹ́ kìí ṣe Àtíkù tó fi ìwà àti ìṣe fọ́ ẹgbẹ́ náà ni yóò tún gbé kinní náà dénú ADC yìí? Bó tilẹ̀ jẹ́ pé òun náà ló ń náwó tó ń nára láti rí i pé wọ́n dá ẹgbẹ́ náà sílẹ̀ àti láti rí i pé ẹgbẹ́ náà fi ẹsẹ̀ múlẹ̀ dọ̀yìndọ̀yìn. Ìdí tó fi ṣeé ṣe kó jẹ́ òun ni yóò tún gbé ẹgbẹ́ náà ṣubú fúnra ẹ̀ ni pé Àtíkù kò ní àmójúkúrò. Bí ọ̀rọ̀ bá ti di ti ipò ààrẹ Nàìjíríà báyìí, kò rò pé ipò náà tún tọ́ sí ẹlòmíì ju òun nìkan lọ. Bẹ́ẹ̀ ló ti dupò náà lẹ́ẹ̀mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tí kò rí i mú. Ẹlẹ́ẹ̀keje ló tún wà lẹ́nu ẹ̀ tó fẹ́ ṣe yìí. Ohun tó sì fẹ́ fọ́ ẹgbẹ́ tuntun náà nìyẹn. Ohun tó burú nínú ọ̀rọ̀ yìí ẹ ò mọ̀ ọ́nà. Ìyẹn ni pé gbogbo àwọn èèyàn tí wọ́n yí Àtíkù ká, àwọn èèyàn bíi Nasiru El-Rufai, Raufu Arẹ́gbẹ́ṣọlá, David Mark, Abubakar Malami, Babachir Lawal, John Oyegun, Aminu Tambuwa àtàwọn míì bẹ́ẹ̀. Gbogbo àwọn yìí ló mọ̀ pé kò dáa kí Àtíkù tún ní òun fẹ́ du ipò ààrẹ Nàìjíríà lọ́mọ 80 ọdún. Àti pé tó bá du ipò náà kò lè wọlé. Síbẹ̀síbẹ̀ kò sẹ́nìkan tó fẹ́ sọ fún un nínú wọn. Ohun tó sì fa eléyìí kò yé ẹnìkan. Àwọn nìkan lọ̀rọ̀ náà yé. Kódà àwọn èèyàn yìí tó máa ń gbèjà Àtíkù bí ẹnìkan bá sọ pé kí Àtíkù fi kinní náà sílẹ̀ kó jẹ́ kí wọ́n gbé e fún Peter Obi, kí á láwọn èèyàn ẹ̀ yóò ti dìde. Wọn yóò ní kí ló pọn ẹni bẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀, irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu yẹn? Àtíkù nìkan ni Ọlọ́run yàn tí yóò kó ADC dé ilẹ̀ ìlérí. Bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé irọ́ làwọn ń pa fún un. Bí ẹnìkan bá wà tí yóò jẹ́ kí ADC kú sọ́nà bí èéfín, Àtíkù fúnra ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni eléyìí kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dá ifá ọ̀rọ̀ náà wò. Gédégbé ló hàn sí àwọn onílàákàyè gbogbo. Àmọ́ àwọn ọ̀rẹ́ Àtíkù kò fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀. Ó dàbí pé ohun tó pa wọ́n nígbà tí wọ́n kọ́kọ́ wá sáyé nìyẹn. Ìyẹn òótọ́ ọ̀rọ̀. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn-ún, Ayọ̀délé Fáyọ̀ṣe, ọkùnrin gómìnà Èkìtì tẹ́lẹ̀ ní sọ̀rọ̀ kan. Ó ní wíwọ̀ tí Peter Obi wọ inú ẹgbẹ́ ADC níṣẹ́ ló dàbí ìgbà tó dá ayé tuntun padà sínú ẹgbẹ́ náà, nítorí ẹgbẹ́ náà ti dìde gbéra sọ. Ó ní àṣìṣe pátá ni yóò wá jẹ́ fún ẹgbẹ́ ADC kí wọ́n ní ẹnìkan làwọn fà kalẹ̀ láti du ipò ààrẹ yàtọ̀ sí Peter Obi, nítorí tí ẹnìkan bá wà tó lè gbé orúkọ ẹgbẹ́ náà dé ibì kankan, Peter Obi ni o. Ọ̀rọ̀ náà yóò dàbí ìsọkúsọ, pàápàá nítorí àwọn nǹkan míì tí Fáyọ̀ṣe máa ń sọ. Ṣùgbọ́n eléyìí kì í ṣe ìsọkúsọ, nítorí nígbàrà tí Obi ti dénú ẹgbẹ́ ADC ní ọ̀pọ̀ àwọn èèyàn ti ń rọ́ lọ sínú ẹgbẹ́ náà. Bẹ́ẹ̀ ni wọn ò torí Àtíkù tàbí àwọn arúgbó olóṣèlú inú ẹgbẹ́ náà lọ, nítorí Obi ni. Àmọ́ ọ̀rọ̀ tí Fáyọ̀ṣe sọ yìí bí àwọn ọmọlẹ́yìn Àtíkù bíi Délé Mọ̀mọ́dù Nínú. Ohun tí ẹ̀bínú ran gbọ̀ndàn ni pé irú ìsọkúsọ wo nìyẹn? Pé ṣé Peter Obi wàá dáa ju gbogbo àwọn lọ kọ́? Tàbí ó lágbára ju àwọn lọ ni? Tàbí ó lérò lẹ́yìn ju irú àwọn Àtíkù lọ? Àwọn èèyàn ò dáa lóhùn ṣáá o. Wọ́n yín mú sí i nítorí wọ́n mọ̀ pé ó kàn ń gbèjà Àtíkù lásán ni. Ọ̀kan nínú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Buhari nígbà tó ń ṣèjọba, Ahmad Bashiru, dá sí ọ̀rọ̀ náà pàápàá. Òun náà ní tí a bá ti yọ owó bìrìbìrì tó lè ṣẹlẹ̀ lásìkò tí wọ́n bá ń ṣe ìbò abẹ́lé ADC, kò sí ọ̀nà kan tó yẹ kí Àtíkù fi borí Peter Obi nígbà tí wọ́n bá fẹ́ fa ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ náà kalẹ̀. Ọkùnrin ọmọ Buhari yìí ní àfi tí a bá fẹ́ tún ara wa jẹ. Obi ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò lẹ́yìn, pàápàá àwọn ọ̀dọ́. Ṣùgbọ́n Àtíkù ló ní ìpìlẹ̀ àti àgbékalẹ̀ ẹgbẹ́. Nítorí bẹ́ẹ̀ ó ní kí wọ́n ṣe ohun gbogbo láti rí i pé wọ́n ṣe é dáadáa kí wọ́n lè rí nǹkan mú lásìkò ìdìbò náà. Ṣùgbọ́n nínú gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí,
ètò tí ààrẹ àná olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ní fún wọn ló dàbí pé ó ga jù tó sì dáa jù lọ. ṣé ẹ̀yìn Òbí ni Ọbásanjọ́ wà ní àsìkò ìdìbò 2023? ẹ̀yìn ẹ̀ náà ló sì wà títí di àsìkò yìí, àmọ́ ó ti mú nǹkan kan mọ́ ọ báyìí. ìyẹn ni pé Òbí àti Rábìù Kwankwanso gómìnà ìpínlẹ̀ Kánò tẹ́lẹ̀ ní kí wọ́n jọ dupò náà, kí Òbí du ipò ààrẹ kí Kwankwanso sì ṣe igbákejì ẹ̀. Ọbásanjọ́ kò fẹ́ kí Àtíkù di ààrẹ, ó sì ti pẹ́ tó ti kórìíra irú nǹkan bẹ́ẹ̀. ó gbàgbọ́ pé Òbí nìkan ló lè ṣe kinní náà dáadáa. ìyẹn ni pé Òbí lọ̀pọ̀ àwọn èèyàn dìbò fún nínú ADC. wọ́n ní òun nìkan ló ní ohun tó lè fi gbé ipò ààrẹ dénú ẹgbẹ́ náà, pé Àtíkù ti dàgbà ju ohun tó wà nílẹ̀ yìí lọ. àmọ́ Àtíkù ò gbà, àwọn èèyàn ẹ̀ náà ò sì fẹ́, kódà wọn ò fẹ́ gbọ́ nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá. ohun tí wọ́n ń sọ ni pé lẹ́yìn Àtíkù náà ni. kódà wọn ò dárúkọ Òbí sí i. àwọn tí wọ́n sọ̀rọ̀ Òbí ní àfi tí yóò bá ṣe igbákejì lẹ́yìn Àtíkù. Òbí ló sì ti takú pé òun ò ní ṣe igbákejì lẹ́yìn yẹn nìkan yìí. ẹni bá sì rántí dáadáa, níbi tí ọ̀rọ̀ ti di wàhálà nínú ẹgbẹ́ PDP náà rèé, tí àwọn Wike fi bínú kúrò lẹ́yìn Àtíkù tí wọ́n sì ń lọ ṣiṣẹ́ fún APC. wàhálà náà ló sì padà lu ẹgbẹ́ PDP náà fọ́ pátápátá títí dòní yìí. ohun tí àwọn èèyàn Àtíkù nínú ADC ń pariwo báyìí ni pé àfi kí wọ́n dìbò abẹ́lé, pé ìbò abẹ́lé yẹn nìkan làwọn fi lè gbà pé Peter Obi lérò lẹ́yìn ju Àtíkù lọ, tàbí pé ayé ń fẹ́ ti Peter Obi ju ti Àtíkù lọ. àmọ́ àwọn èèyàn Òbí ti sọ, wọ́n sì ti tún un sọ láì mọye ìgbà pé bí ọ̀rọ̀ bá ti dà báyìí, Àtíkù kò ṣeé fọmọ ṣọ́ o. bí ìgbà tí èèyàn fi ẹran díndín ṣọ́ ológbò ni, yóò kó o jẹ tán ni. wọ́n ní bí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ ìdìbò abẹ́lé nínú ẹgbẹ́ òṣèlú tí Àtíkù bá wà, yóò ṣòro kí ẹnikẹ́ni tó ta ayọ̀ o. ìdí ni pé wọ́n ní Àtíkù yóò yí àgbá owó jáde ni. bó bá sì ná owó náírà títí kò bá tó, yóò gbé dọ́là jáde, yóò sì máa bù ú jáde. ó wá lójú ẹni tí yóò lè kojú ẹ̀ nídìí irú ìnáwó bẹ́ẹ̀. bí ẹnìkan yóò bá sì tiẹ̀ kojú Àtíkù lọ́rọ̀ owó níná, ó dájú pé kì í ṣe irú Peter Obi rárá. àbí níbo ni yóò ti rí owó dọ́là tí yóò máa fọ́n ká? wọ́n ní bí Àtíkù bá lo ti owó tí ọ̀rọ̀ náà ò ṣeé ṣe, yóò yí kinní náà sí ẹlẹ́yàmẹ̀yà, níbi tí yóò ti ṣàlàyé fún gbogbo ọmọ Haúsá tó bá jáde láti du ipò náà pé kí wọ́n ju ọwọ́ sílẹ̀ fóun bàbá wọn, tí gbogbo wọn yóò sì ṣe bẹ́ẹ̀. irú ohun tó ṣẹlẹ̀ tí Aminu Tambuwa ṣe níjọ́sí nìyẹn, nígbà tó ti hàn pé Wike ni yóò borí nínú ìbò abẹ́lé tí PDP dì ní 2022. níbi tí wọ́n ti fẹ́ yanjú ọ̀rọ̀ ìbò náà, tí àwọn Tambuwa rí ibi tí iná ọ̀rọ̀ náà ń jó lọ, ni wọ́n ti yíbìrí tí Tambuwa lóhùn ò du ipò ààrẹ mọ́, tó sì pàṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ pé kí gbogbo àwọn tí àwọn jọ wá láti Sokoto àti àwọn alátìlẹ́yìn òun gbogbo nílẹ̀ Haúsá kí wọ́n yí kinní náà padà, kí wọ́n dìbò fún Àtíkù tí í ṣe bàbá àwọn. bẹ́ẹ̀ ni kinní náà sì ṣe rí. ohun tí Peter Obi àti àwọn èèyàn ẹ̀ kò ṣe fẹ́ tẹ́rí sí irú nǹkan bẹ́ẹ̀ mọ́ nìyẹn o. wọ́n ní eré gele ni, àwọn ò lè bá Àtíkù ṣe é. ṣùgbọ́n àwọn náà ti ń wá ọ̀nà bí wọn yóò ti gbẹ̀yìn yọ sí Àtíkù yìí fún rẹ̀, nítorí ọ̀rọ̀ Kwankwanso yìí ni. tí wọ́n bá sọ ọ́ tó bá lè bá ara wọn mu, tí àdéhùn wà pé kí Kwankwanso ṣe igbákejì Òbí, ọ̀rọ̀ náà yóò forí tì síbì kan, ibi tó dára sí ni. ìròyìn ti jáde pé Òbí àti Kwankwanso ti ń ṣèpàdé bòńkẹ́lẹ́, wọ́n sì ti gbé kọmitì dìde tí yóò yẹ ọ̀rọ̀ àwọn méjèèjì wò. bí wọ́n bá lè rí yanjú, nǹkan yóò ṣẹnuure fún wọn. ìdí ni pé Kwankwanso lérò lẹ́yìn, òun pàápàá ò sì fi bò pé ẹgbẹ́ tó bá lè fi òun ṣe igbákejì ààrẹ lòun yóò wọnú ẹ̀. ó sì ti lé wọn ní APC títí, àmọ́ àwọn yẹn ò fẹ́ jẹ́jẹ́ kankan fún un. ohun tó ṣe já ADC ló kù fún un nìyẹn. àmọ́ ohun tó sì ń dá àdéhùn náà dúró ni pé Òbí kò ní í ṣe ju sáà kan lọ, pé sáà ẹyọ kan ni yóò ṣe tí yóò dá ìjọba padà fún Kwankwanso. àwọn èèyàn Òbí náà ò fẹ́ gbà, wọ́n ní ìyẹn náà lè, nítorí ọdún 4 kò lè tó Òbí láti ṣe gbogbo àyípadà tó bá fẹ́ ṣe, àfi kóun náà lo ọdún 8. bẹ́ẹ̀ ni Kwankwanso kò fẹ́ dúró ọdún 8 míì, nítorí òun náà kì í ṣe ọmọdé mọ́, àti pé gbogbo ètò tóun náà ti ṣe tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ọmọlẹ́yìn ẹ̀ ló ti bọ́ yíyẹ̀pẹ̀. níṣe ni àwọn tó fà kalẹ̀ ní Kánò ni wọ́n dà á sí kolombo, níbi tí ọ̀rọ̀ òun àti Òbí sì dé dúró nìyẹn. ṣé Òbí yóò ṣe sáà kan tí yóò gbéjọba fún Kwankwanso ni, àbí Kwankwanso ti ṣe tán láti dúró ọdún 8?
ṣùgbọ́n Àtíkù gan nìṣòro ọ̀rọ̀ yìí o, torí ètò yòówù kí Òbí àti Kwankwanso ṣe tí Àtíkù kò bá wọlé nínú ìbò abẹ́lé, ìyẹn ni pé bí ẹgbẹ́ ADC kò bá fa Àtíkù kalẹ̀, ṣé òun àti àwọn ọmọ rẹ̀ kò lè dá nǹkan rú? Pé bí adẹ́tẹ̀ kò bá lè fún wàrà, ṣé kò lè dá wàrà nù báyìí? Ohun táwọn èèyàn ṣe ń bẹ̀rù nìyẹn pé ṣé kìí ṣe Àtíkù pẹ̀lú Peter Obi ni yóò tún fọ́ ẹgbẹ́ ADC yìí báyìí? Ọ̀rọ̀ náà ti di ọ̀rọ̀ labalábá tó ń fò tégétégé báyìí o. Bí yóò balẹ̀ lẹ́nìkan ò tíì mọ, ibi tí yóò sì balẹ̀ sí àwọn olóṣèlú àsìkò yìí pàápàá kò tíì lè sọ. Ọláìwọlá alága ló yàbàrà tó ṣe àgbéyẹ̀wò àti àkọsílẹ̀ ohun tó ń lọ nínú ẹgbẹ́ ADC àti láàrin Àtíkù àti Peter Obi fún bùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú afẹ́rẹ́ yìí o.